bí ọmọ mi tàbí ẹnikẹ́ni tó bá ń lo ìràwọ̀ mi bí wọ́n bá fi orúkọ rẹ̀ pa nǹkan ẹlẹ́jẹ̀ sórí omi, ó lè mú kí olówó rẹ̀ ní kó di ẹni tó lówó mọ́ lọ́la. Ó lè mú kí ẹni tí nǹkan lọ dáadáa fún lónìí kó di ẹni tí nǹkan ó wálẹ̀ fún ní ọ̀la. Ṣé rí àṣìṣe ńlá gbà ni kí ẹnikẹ́ni tó bá ń lo ìràwọ̀ omi tàbí ẹni tó jẹ́ ọmọ mi kí wọ́n fi orúkọ rẹ̀ kọ́ lọ sí orí omi, ṣẹ́gẹ́tì mi, kí wọ́n lọ pa nǹkan ẹlẹ́jẹ̀ síbẹ̀. Bóyá wọ́n fẹ́ ṣe ìpèsè fún ni, bóyá wọ́n fẹ́ ṣe nǹkan kan ni tó jọ mọ́ omi, bóyá ẹran ni, bóyá adìyẹ ni, bóyá pẹ́pẹ́yẹ ni, kí wọ́n wá mú lọ sí odò, kí wọ́n wá lọ pa ní orúkọ ẹ̀, kọ́ pa ẹ̀jẹ̀ sórí omi. Àṣìṣe ńlá ni. Nǹkan yẹ kan tí ó jẹ́ wípé bí ọmọ omi àbí ẹnikẹ́ni tó bá lo ìràwọ̀ omi tó bá dán wò, àfi tó bá mọ àwọn tí wọ́n mọ̀ nípa ìràwọ̀ tí wọ́n lè bá ṣe àtúntò rẹ̀. Ṣùgbọ́n tó o bá mọ̀, ó lè fà á kí ẹni tí nǹkan lọ dáadáa fún kó di ẹni tí nǹkan ò ní lọ dáadáa fún. Nǹkan yẹ kan tí ọmọ omi àbí ẹni tó bá lo ìràwọ̀ omi tó lè mú inú olúwẹ̀rí kó bínú sí i, tó lè mú kí ìbínú olúwẹ̀rí kó dìde sí i. Òun ni tí ọmọ omi tàbí tó ń lo ìràwọ̀ omi tó bá fi orúkọ ẹ̀, àbí bóyá wọ́n ní kó lọ ṣe nǹkan kan ní, àbí bóyá kó bọrí, àbí bóyá kó ṣe gbèsè, kó wá fa nǹkan ẹlẹ́mìí, bóyá ẹran, bóyá adìyẹ, bóyá pẹ́pẹ́yẹ, bóyá yẹtù kó wá mú lọ sódò, àbí bóyá ẹja kó wá mú lọ sódò, kó wá pa nǹkan ẹlẹ́jẹ̀ sórí omi fún. Tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, ó lè mú kí olówó rẹ̀ ní kó di ẹni tó lówó mọ́ lọ́la. Ó lè mú kí ẹni tí nǹkan lọ dáadáa fún, ẹni tí ìdílé rẹ̀ wà òkè, kó di ẹni tí ìdílé rẹ̀ ò ní wà òkè mọ́. Ó lè yẹ onítọ̀hún gan ní wèrè, àfi tí onítọ̀hún tó bá lọ súnmọ́ àwọn tó mọ̀ nípa ìràwọ̀, kí wọ́n bá ṣe àwọn ìgbésẹ̀ àti sàárà tó lè mú kí inú olúwẹ̀rí kó yọ sí i. Torí ẹni mo ṣe sọ fún ẹ pé bó bá fẹ́ ṣe nǹkan kan, ẹni tó bá mọ ọ̀nà dáadáa òun ni kò tẹ̀lé, because whom you give the mic of your life to control your life mesa. Nọ́mbà tèmi kò yípo padà 08054353629. Ẹ WhatsApp ẹ follow wa lórí gbogbo social media and àṣírí ìràwọ̀ mystery.